àní ìgbà tá àti níbi tí wọ́n lè ti tọ́jú onítọ̀hún sí so that family á lè sanwó wọ́n ní ìyẹn ò dẹ̀ kan àwọn làwọn ọmọ báwọn ṣe tí àwọn máa fi gbawó ìyẹn ní Bùjùkú yẹn fi ń lo fóònù àti bí yahoo ló jẹ́ so ìyẹn ló fa kò fa pípa tó bẹ̀rẹ̀ tó di pé wọ́n pààyàn pé táwọn bá ti kíìpù ẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn pẹ́rẹ́ǹtì àwọn tó bá ti rí wọn wọ́n á fẹ́ sanwó bọ̀ táwọn bá filẹ̀ ìjọ́ kejì àbí ìjọ́ kẹta ó ṣe lè kí àwọn security kọ́ lọ rí wọn àbí wọn kan wọn ní sanwó mọ́ nǹkan àìdíà tó gbé jáde tó fi ń pa àwọn ẹni. mo kábàámọ̀ pé mo pàdé ẹni tó ń jẹ́ Ifeanyi tó tiẹ̀ jẹ́ tó relate tó jẹ́ pé bóyá ó jọmọ́ relation mi mo kábàámọ̀ gbogbo ẹ̀ ó yọ lọ́hùn so bá ṣe náwó náà kò nítumọ̀ owó náà gan ò nítumọ̀ mi ò mọ bó ṣe lọ owó náà pọ̀ máa bí atẹ́gùn ni kò dúró sọ́wọ́. Aláròyé máa wí o. láìpẹ́ yìí lọ́wọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní ẹ̀ka tí wọ́n ti ń gbógun ti ìwà ìjínigbé lábẹ́ ìdarí CSP Adáramọ́lá Òjó Felix ṣàwárí àwọn afurasí ajínigbé kan tí wọ́n ń ṣòro bí agbọ́n lágbègbè Ìjẹ̀bú Igbó wọ́n ń digunjalè wọ́n ń jíyàn gbé bí wọ́n bá sì ti gba owó ìtúsílẹ̀ tán níṣe ni wọ́n tún ń pa ẹni tí wọ́n bá jí gbé 7 ni wọ́n àmọ́ 2 lọ́wọ́ ti bà nínú wọn. ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí ní ikọ̀ tẹlifíṣàn Aláròyé tẹ̀lé kọmíṣánná ọlọ́pàá CP Abiodun Mustapha Alamutu lọ ságbègbè Agbódò àti Jàǹpara láti ṣàwárí àwọn kòtò kúṣẹ́kúṣẹ́ táwọn ẹlẹ́gìrì yìí ju òkú 2 nínú àwọn tó kó sákóló wọn tí wọ́n padànù sí. ní báyìí Aláròyé ti láǹfààní láti fọ̀rọ̀ wá ọ̀rọ̀ wò lẹ́nu ọ̀kọ̀ọ̀kan àwọn afurasí náà wọ́n sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe ń hùwà ọ̀daràn wọn àti ohun tó sún wọn débẹ̀. kí lorúkọ ẹ. Chukwuma Bartholomew ọmọ ẹ̀bọ̀n yìí. níbo lẹ́bọ̀n yìí. Effium local government. sọ ọmọ ọdún mélòó ni ẹ. 40 years. iṣẹ́ wo ló ń ṣe. fish pond. ìwé mélòó ló kà. Gbèjé secondary school. mo làwọn òbí ẹ wà. Ìjẹ̀bú lọ́wọ́. o ti níyàwó. bẹ́ẹ̀ ó wà ń Jẹ̀bú bọ̀ tó bí ipò tí ó lọ sí Ìbàdàn ọmọ Yorùbá Zainab ọmọ Ìjẹ̀bú ni. ó tẹ̀ ti bímọ fún ẹ. bẹ́ẹ̀ iṣẹ́ àwọn tó ń gbẹ́ odò ẹja ni oní òun ṣe. bẹ́ẹ̀ ó ti pẹ́ láti lọ bí 20 years. ìgbà ẹ̀rẹ̀ Ìjẹ̀bú gbóná ni mo ti bẹ̀rẹ̀ sí ṣe after tí mo ti jáde school. ṣé ìlú Ìjẹ̀bú gbó ló ti kàwé ni. bẹ́ẹ̀. ó ti pẹ́ tó ti láti kékeré ló ti wà níjẹ̀bú nìyẹn. bẹ́ẹ̀. ṣáwọn òbí ẹ gbé níjẹ̀bú tẹ́lẹ̀ ni. ó kó Ìjẹ̀bú lọ́wọ́ ẹni ẹbí relation ló jẹ́ sí mi so ìyẹn ló ń pè ní Ifeanyi Benjamin so ó relate mọ́ mi òun náà Ìjẹ̀bú gbó ló wà ìyá àti mọ́mì mi wọ́n tàn bí bóyá nípa ìyá àti ìyá tó bí mi dáì pé bàbá kan ló bí wọn ṣàmọ̀ pa relate bá ṣe mọ́ra ni fáyìn ẹ̀ bóyá 30+ ṣá ló máa jẹ́ so iṣẹ́ tó ń ṣe kò bí ajọ ń bá ń ṣiṣẹ́ odò yẹn láti ilẹ̀ kó tó di pé ó relocate padà sí Anambra ó ti ṣe bí ọdún bíi 7 years sẹ́yìn tó ti padà sí Anambra getting to 10 years. okay. so lẹ́yìn yẹn gbà tó yá ló wá bẹ̀rẹ̀ sí í rajà lọ sí Anambra fún ìyàwó ẹ̀ so ọjà pọ̀ mọ́ ló wá rà. okay. bó ṣe rajà yẹn so ìgbà míì tó bá ti wá sílé ọ̀dọ̀ mi ó máa ní òun wá kí mi so ìgbà míì ó máa pè mí bó mo wà á máa ní mo wà ní ibi odò tá a máa ń gbé odò tó bá ti wá síbẹ̀ so àjọ máa ṣeré àjọ máa ṣiṣẹ́ ìgbà míì ó máa fọwọ́ kan àjọ máa ṣiṣẹ́ ìgbà tó yá ló ní ẹ̀gbọ́n láti ọdún mélòó sẹ́yìn tẹ́ ti ń ṣiṣẹ́ yìí rí nǹkan kan kó jọ lórí ẹ̀ pé ṣé ẹ̀ mọ bá ṣe máa lè ṣiṣẹ́ ká bóyá àdíà kan wà àbárí àwọn tó lówó ká máa gbáwó lọ́wọ́ wọn àbí nǹkan ó ní ẹ̀mí mi ò gbé láti tó ọdún 3 báyìí tó ó ṣe sọ̀rọ̀ yẹn ni mo ní ẹ̀mí mi ò gbé torí wọ́n ti mọ̀ mí iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe yìí wọ́n ti mọ̀ mí mọ̀ tó mi ò lẹ́mìí ọ̀rọ̀ ọkọ̀ tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ á tó padà lọ tí n bá ti fún ní ààyè torí gbogbo ìgbà ni máa gbaṣẹ́
so lẹ́yìn yẹn bí ọdún kan sẹ́yìn ó tún padà wá ló máa ní ẹja wa ṣẹ̀ṣẹ̀ ìyẹn ló fokò fà mí lọ sí ọ̀dọ̀ bàbá Adéfẹ̀ pé ká lọ jí nǹkan lọ ní ọ̀dọ̀ wọn gbàtà má dẹ̀ débẹ̀ bàbá kò sí nǹkan lọ́wọ́ wọn mi ò lè máa rántí déètì but ó ti ṣe díẹ̀ bí ọdún mẹ́ta tó bẹ̀rẹ̀ ní tọ́wọ́ àbí ọdún méjì sẹ́yìn ṣá. tẹ́ ti lọ sí àwọn ọlọ́pàá jẹ́ ká mọ̀ pé ní ọdún 2022 ni ẹ kọ́kọ́ lọ digun ja bàbá yẹn lólè ṣé yẹn ní ìgbà àkọ́kọ́. bẹ́ẹ̀ni àlejò mẹ́rin sí mẹ́rin. ok ṣé o lè dárúkọ àwọn tí ẹ jọ lọ nígbà yẹn. Ifáyìn àti dókítà lẹ́yìn èmi kò dẹ̀ sẹ́lómi àlejò mẹ́ta yẹn náà ló ń gbà yẹn. bàbá wọn lè ṣe mọ bàbá sí. a ti ń bá wọn ṣiṣẹ́ ọdún sẹ́yìn àti bá wọn ṣiṣẹ́ rí iṣẹ́ pọ́ǹdì yẹn náà ọwọ́ 7 náà fi lọ bí 8 alẹ́ ilé tó ń gbé fáàmù yẹn wà ń bẹ̀ náà àwọn Ifáyìn pẹ̀lú dọ̀kì àwọn ló wọlé so èmi wà ń ta tó bá ṣe wọlé tó fi mú bàbá tó fi béèrè owó lọ́wọ́ ẹ̀ bàbá ní kò sówó ọ̀kan lọ́wọ́ àwọn kò sẹ́ni bọ̀dì bàbá nìkan ló wà nílé. àwọn oníṣẹ́ wo lè mú dání. ìbọn bíi local pistol méjì. kí ni òun mú dání gẹ́gẹ́ bí nǹkan ọjà ní tiẹ̀ àdáàbọ̀ bẹ́ẹ̀. igi wọn ò mọ̀ torí èmi ò súnmọ́ wọn ìta lèmi wà pípé kí n máa wà ń ta bóyá èèyàn ń bọ̀ àbí nǹkan kan kí n lè sọ fún wọn kí n lè jẹ́ káwọn ọmọ pé èèyàn ń bọ̀ inú wọn bojú mi ò lè ṣàkíyèsí bọ̀ tó inú wọn bojú ìgbà tó jáde wọ́n ní àwọn ọ̀rọ̀ owó fóònù méjì lọ kó lọ́wọ́ bàbá fóònù ni mo rí bíi 100 phone ìgbà tó yẹ pàjọ rìn ni wọ́n lè kó sára mi ò lè má mọ̀ bọ̀ ìgbà tó ti níwọ̀n ọ̀rọ̀ owó gbà kò sí wọn tí mo fẹ́ ṣe sí àwọn dẹ̀ ní leader àwọn ló move síwájú tóun bá ti mú lọ ó máa mú lọ sí Anambra ó máa ní òun máa send owó so láti ibẹ̀ tábà ti pè tó bá ní kíní òun máa send kò send owó kankan sí wa bọ̀bọ̀ jàpárá la lọ sí ọ̀dọ̀ wọn wọ́n ṣe àníká lọ digunjalè fún yẹn náà nígbà yẹn náà ìgbà tá a débẹ̀ ẹ̀yìn àbùsí Fẹ́mi lórúkọ ọmọ náà Fẹ́mi lórúkọ ọmọ ẹ̀ ọmọ tí a lọ ṣiṣẹ́ ẹlẹ́kejì tẹ́ àwọn sọ̀rọ̀ ẹ̀ Fẹ́mi lórúkọ ẹ̀. ibi tí wọ́n ti ń sin òkú yẹn ní Jàpárá àdúgbò ibi tó wà ẹ̀yìn àbùsí so wọ́n ní ká lọ digunjalè bá a ṣe lọ síbẹ̀ náà àwọn méjì wọlé àbí àtó méjì àwọn kan adárúkọ àwọn Ifáyìn méjì ló wà bẹ́ẹ̀ ìkan jẹ́ Ìbùchukwu so ìyẹn èmi Chukwuma lórúkọ tèmi ìkan jẹ́ Aiki Igwe ìkejì pẹ̀lú dókítà. Yorùbá ni. bẹ́ẹ̀ni kò sí bá ṣe mọ̀ bí pé Fẹ́mi yẹn náà ibi tá a ti ń ṣiṣẹ́ odò ẹ̀yìn ìkúlẹ̀ ló wà so bá ṣe ṣiṣẹ́ ń bẹ̀ náà ní Ifáyìn tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó wá bá wa ń bẹ̀ pípé tó bá ti débẹ̀ wọn máa bá a níbi iṣẹ́ tó fi ní ẹni yìí ó máa lówó lọ́wọ́ a ní pé ṣá mọ̀ rí àmọ́ ẹ̀yìn ilé ọ̀dọ̀ ẹ̀ ní tó wà ẹni tó gbéṣẹ́ fún wa ọ̀tọ̀ wọ́n kọ́lé sẹ́yìn tíwájú ilé níbi odò yẹn mi ò tiẹ̀ ń rí àṣẹ bẹ́ẹ̀ rí bọ̀ ẹ mọ̀ pé ká máa kọjá lára ilé lọ síbi iṣẹ́ so bí yẹn ṣe wá bó ṣe béèrè lọ́wọ́ pé ẹni tó kọ́lé nǹkan ṣàmọ́ a ní àmọ́ ó ní ilé tó kọ́ ẹ pé wọ́n á jẹ́ni tí ó ní owó lọ́wọ́ pé a ní àmọ́ bó ṣe ewé ètò ẹni tí àmọ́ so lẹ́yìn ìjọ mélòó ló ṣáà disturb pé ká lọ digunjalè so bá ṣe jọ lọ síbẹ̀ nìyẹn bá ṣe lọ síbẹ̀ àwọn méjì Fáyìn méjì pẹ̀lú ìbò wọn wọlé the next thing tá a máa rí wọn wọ́ bọ̀bọ̀ náà jáde láti ta so bó ṣe wọ́ lọ sí ẹ̀yìn Jàpárá a wá ń béèrè pé ṣé wọn ọ̀rọ̀ owó gbà lọ́wọ́ wọn ní àwọn ọ̀rọ̀ owó gbà lọ́wọ́ ẹ̀ pé ká máa mú wọn lọ síwájú wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pé fámílì òbí ọmọ nìyẹn pé àwọn ti mú ọmọ wọn pé kán send owó sí àkáǹtì so wọ́n rí tí wọ́n rí owó wọ́n ṣe bá ṣe bẹ̀rẹ̀ sí ìyẹn ìbò yẹn bá sí ṣe fídíò
sí Fẹ́mi ẹ̀ sí àwọn pírẹ̀ǹtì ẹ̀ pé ọwọ́ ti tẹ ọmọ wọn pé kó send owó wọn ní kó send 3 million ọ̀rẹ́ tí wọ́n ní wọn rí alert àti ní kí la máa ṣe àkáǹtì Fẹ́mi ẹ̀ gangan. tó máa send sí àkáǹtì Fẹ́mi báwo lẹ́yìn ṣe fẹ́ rí gbà. ìbò yẹn ló máa transfer sí àkáǹtì èmi tó wà lọ́wọ́ ẹ̀ rẹpà àkáǹtì kan ti wà lọ́wọ́ ìbò yẹn ló máa tẹ fóònù tó bá ti send sí àkáǹtì Fẹ́mi yẹn á transfer sí àkáǹtì tọ̀dọ̀ òun so bó ṣe ń ṣe nìyẹn. mi ò lè sọ pé oye báyìí táwọn bá ti gbawó nǹkan tó ṣẹlẹ̀ ni pé tẹ́wọ́ bá ti ṣiṣẹ́ ẹ̀ gbà tó yẹ pé wọ́n jẹ́ kí ó tójọ́ kejì àbíjọ́ kẹta so tó bá ti pa onítọ̀hún bẹ́ẹ̀ àwọn máa lọ sí Anambra àwọn dẹ̀ ló ní fóònù tó fi ń control family ó kéré tán bí mo ṣe ń gbọ́ lẹ́yìn pé ó kéré tán á wọ 3 million àwọn ń sọ pé tí àwọn bá pa onítọ̀hún pé àwọn parent wọn ní sanwó àwọn sọ pé ṣé kò ní bọ́ ṣe lè tọ́jú àwọn ènìyàn wọ́n ní ká máa wò ó tiwa pé àwọn ló mọ nǹkan táwọn máa ṣe àní ìgbà tá àti níbi tí wọ́n lè ti tọ́jú onítọ̀hún sí so that family á lè sanwó wọ́n ní ìyẹn ò dẹ̀ kan àwọn làwọn ọmọ báwọn ṣe tí àwọn máa fi gbawó ìyẹn ní ibùjúkú yẹn fi ń lo fóònù àti bí yahoo ló jẹ́ so ìyẹn ló fa okùnfà pípa tó bẹ̀rẹ̀ tó di pé wọ́n pààyàn pé táwọn bá ti kíìpù ẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn pẹ́rẹ́ǹtì àwọn tó bá ti rí wọn á fẹ́ sanwó bọ̀ táwọn bá filẹ̀ ìjọ́ kejì àbí ìjọ́ kẹta ó ṣe lè kí àwọn security kọ́ lọ rí wọn àbí wọn kan wọn ní sanwó mọ́ nǹkan àìdíà tó gbé jáde tó fi ń pa àwọn ẹni. so irú Fẹ́mi báwo lè ṣe pa. ìbọn náà ni wọ́n máa sún síwájú wọ́n máa ní àwọn fẹ́ lọ so mọ́lẹ̀ síbì kan so tó bá ti mú síwájú so ìkan nù wọn bí àwọn méjì inú wọn máa tẹ̀lé so ṣọ́ọ̀bẹ̀ gan wọn mú ní ilé Fẹ́mi so yẹn lọ́ọ́ fi ní ká gbé ilẹ̀ ẹ mọ̀ pé irú nǹkan ìbọn bẹ́ẹ̀ àwa ò lè súnmọ́ wọn wọ́n á ṣàmà gbọ́ pé wọ́n yìnbọn fún onítọ̀hún a lè súnmọ́ wọn gbà tó yẹ pé àwọn ló máa múùfù ẹ̀ síwájú ó lè máa mọ̀ ibi tó bá ti fídíò yẹn ló yẹn máa ti bẹ̀bẹ̀ pé kọjọ pé àwọn èèyàn máa sanwó so ibẹ̀ ni ẹ̀bẹ̀ máa ti ṣe kí wọ́n máa ní kó má wọrí pé àwọn fẹ́ lọ dé síbi kan bó ṣe ṣẹlẹ̀. èèlò ni wọ́n fún wọn nínú owó tí ẹ pa lọ́dọ̀ Fẹ́mi. 300,000 wọ́n fún mi cash Ifeanyi máa ń dá oko máa ń ṣiṣẹ́ oko tẹ́lẹ̀ oko bíi gàrí nǹkan kan tó èmi máa kó àwọn èèyàn lọ sóko àbí family so bá ṣe náwó náà kò nítumọ̀ owó náà gan ò nítumọ̀ mi ò mọ bó ṣe lọ owó náà pọ̀ máa bí atẹ́gùn ní kò dúró sọ́wọ́. àdíà pé wọ́n ní fóònù àìkọ́nù àbúrò Ifeanyi yẹn ní fóònù by transfer kínní wọ́n tún mú àdíà yẹn wá pé kì í ṣe pé kó bá káàṣì lọ́wọ́ yẹn pé tó bá wọn á lè ṣe transfer sáwọn á lè yọ àdíà tó okùn tó fà á tí wọ́n tún ní adéfẹ́ yẹn pé ká lọ síbẹ̀ pé tó bá ti mú a pa àwọn èèyàn wọn á ṣe transfer sí àkáǹtì wọn àfihànwọlé nǹkan tó fa okùn ìníyẹn ilé the same ilé náà ní ilé ibi fáàmù yẹn náà ló wà tó bọ́ ṣe ti àkọ́kọ́ yẹn náà àdíà yẹn náà ló máa lò tó máa fi move ẹni mo wà lẹ́yìn ilé bàbá yẹn so máa kọ̀ tẹ̀lé wọn ni so bọ́ṣẹ́ àbáṣe move wọn sí àjọ máa ń lọ bí kí báìkì kó drop àwọn kọ̀ọ̀kan ti pàdé pé ibi báyìí a máa jọ pàdé síbẹ̀ bẹ́ẹ̀ ni a máa wò pé kò nítumọ̀ pé iṣẹ́ ta torí ẹ̀ ní pé ká máa pààyàn ká rí owó náà tó nítumọ̀ so for that ẹ mọ̀ oríṣiríṣi la máa gbọ́ ẹlòmíì máa ní wọ́n san 7 million ẹlòmíà ní 8 million ẹlòmíà ní 5 million bí mo ṣe ń sọ ẹ̀ náà mo ṣe ń sọ mi ò mọ pàtó mi ò sọ pé 10 million mi ò a kàn máa gbọ́ 7 million 8 million kọ́kọ́ bẹ́ẹ̀ bí pé kọ́ ní oyè tí wọ́n send lélẹ̀ oyè tí wà lélẹ̀ àdà máa ní báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní oyè tí ó wà bẹ́ẹ̀ ni lẹ́yìn ẹ̀ kò ní fẹ́ listing
sọ bá ṣe ní in short nǹkan tó tiẹ̀ mú kò ń ṣe nǹkan tá a jọ sọ látòrí ẹ̀ là ń ṣe báyìí a sọ pé ká máa pààyàn ká lọ rọ́ọ̀bù ká bọ́yá máa rí owó gbà lọ́wọ́ wọn tá a bá dẹ̀ ti débẹ̀ tá a bá ti ń sọ fún wọn pé báwo la máa ṣe ẹni tí ọba rú ká tọ́jú wọn síbì kan wọ́n máa ní ìyẹn ọkàn wa ò dẹ̀ balẹ̀ mọ́ ìyẹn la fi depart fún wọn tó yẹ pé àti ẹ̀pẹ́ra wa rárá bí oṣù mélòó sẹ́yìn kó tó di pé wọ́n padà wá mú àwa báyìí so a ti divorce wọn kò dẹ̀ sí nǹkan míì tó ń lò jù yẹn lọ àwọn méjì yẹn ló máa mú ìbọn dání sí nǹkan kan kò ń ṣe nǹkan tá intentionally kọ́ ní àwa fi ṣe a lè sọ àwọn intentionally pé bóyá iṣẹ́ ọwọ́ àfúnra a máa ń fìlẹ̀ gidi ní gbogbo ìgbà a máa ń fìlẹ̀ so àwọn Ifeanyi wọn máa tọ́jú torí ọwọ́ wọn ló wà wọn ò ní fẹ́ ká mọ ibi táwọn tọ́jú ẹ̀ sí ibi iṣẹ́ pọ́ǹdì yẹn náà ni mo gbà so mo travel lọ sóńdò mo ṣe dé Wálé lórúkọ ẹ̀. ní ìlú Ìjẹ̀bú-Igbó bẹ́ẹ̀. ní Ìjẹ̀bú-Igbó bẹ́ẹ̀ ni. èmi fúnra mi ọkọ ara mi ti ń dá mi lẹ́bi inú làtọ̀ mo ti lọ sí mo ti ṣèlérí kó tó dìpò ọwọ́ tẹ̀ mí so ní ìgbà tí mo travel lọ sóńdò mo ṣèlérí fọ́. báwo ló ṣe ṣe. so mo ṣàdúrà tí mo pe ìyá mi tí mo pe bàbá mi lọ́rùn pé ìjọ́kíjọ́ tí n bá bá àwọn ọmọ yìí rìn nípa irú nǹkan báyìí ìjọ́ yìí ní kọ́wọ́ tẹ̀ mí mo wá padà sílùú Ìjẹ̀bú mo padà ní Tuesday so bí kọ́sítọ́mà mi náà ṣe pè mí pé a máa bá wọn ṣiṣẹ́ wọ́n tí mo padà dé mo wá pe kejì mi pé iṣẹ́ kan wà tá a máa lọ ṣe so bá ṣe lọ síbi iṣẹ́ ẹ̀ ni pé ká lọ wò ìjọ́ kejì la máa ṣiṣẹ́ náà torí ó ti padà bọ́ sí ọwọ́ alẹ́ Wednesday so ibi tá a ti ń wo iṣẹ́ láti fẹ́ jáde ní àwọn ọlọ́pàá fi wò wá. tá a fẹ́ lọ wo iṣẹ́ ẹni tá a fẹ́ lọ wo iṣẹ́ yẹn gan wà bẹ́ẹ̀. imagination náà ni wàá ṣe wo iṣẹ́ tán wàá ṣe fẹ́ jáde síta pẹ̀lẹ́ ni tó fẹ́ gbéṣẹ́ fún wa. wọ́n ṣe bùnmi sóni wọ́n ṣe bòmí àti kejì mi sóni. mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní tí bá dé ọ́fíìsì àwọn fíàfíà cup sí àwọn méjèèjì lọ́wọ́ tó gbé wá sínú mọ́tò bá ṣe débí nìyẹn ká tó débi lọ bẹ̀rẹ̀ sí ní narrate tó show picture àwọn ènìyàn mo ní mo mọ àwọn méjèèjì tó show. no wọ́n kọ́kọ́ júwe picture wọ́n ti bẹ̀rẹ̀ sí ní náà kó tó di pé wọ́n júwe picture èmi kẹ̀dẹ̀ rí mi ò ní ọ̀kan rẹpẹtẹ ìgbà tí ò sí pé intentionally pé nǹkan téèyàn ti ń ṣe tẹ́lẹ̀ tó bá ṣe júwe báyìí ni mo ṣe rò pé kó tó lè júwe picture wọ́n á ti verify so mi ò wulẹ̀ so àwọn tí mo mọ̀ wọ́n júwe ọ̀pọ̀lọpọ̀ picture bá àwọn tí mo mọ̀ ẹni mo jẹ́wọ́ pé mo mọ̀ ń pa alẹ́ ẹjọ́ yẹn náà lọ gbé wa débi alẹ́ ẹjọ́ yẹn náà so ìjọ́ kejì yẹn náà lọ bèrè ọ̀rọ̀ mo kábàámọ̀ pé mo pàdé ẹni tó ń jẹ́ Ifeanyi tó tiẹ̀ jẹ́ tó relate tó jẹ́ pé bóyá ó jọmọ́ relation mi mo kábàámọ̀ regret number one èmi fúnra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara mi ò gbàdúrà tó bá yẹ pé bàbá mi wà nú ayé kí n gbọ́ pé èèyàn kan lọ mú láti fún lówó láì dúró de owó náà ọ̀pá so ìyẹn gangan bá ṣe ń ṣiṣẹ́ yẹn gan fún ara ẹ̀ mò ń regret torí mò ń ṣiṣẹ́ takuntakun gbogbo ìjẹ́ gbogbo gan wọ́n gbọ́ sí ọ̀rọ̀ yìí wọ́n máa wò pé pẹ̀lú iṣẹ́ tí mo ti ṣe ní iṣẹ́ pond tọ́mọ̀ mi mo fi gbogbo ara ṣe àtọmọdé àtàgbàlagbà mi ò dẹ̀ láhùn mo dẹ̀ ń ṣiṣẹ́ oko ọ̀nà kọ́nà mo fi ń ṣẹ́ mi ń ṣọ̀lẹ̀ owó ẹ̀ nítumọ̀ ìgbà tí mò ń ṣiṣẹ́ pond bó tiẹ̀ kéré ó dúró sápò mò ń ná níwọ̀nba pond yẹn ó ní size by size máa gba 100,000 máa gba 150 200,000 gan máa gba by contract téèyàn mọ̀ àṣẹ gẹ́gẹ́ bí àbúrò abẹ́ni téèyàn ti mọ̀ kó máa wá báyàn lé kó máa fi àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó jẹ́ pé nǹkan tó máa fi máa wípé kó máa threaten èèyàn nípa irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ ìṣú lágbára kò kọ̀ nígbàlà ni
so bí pé kó máa fi máa tẹ́tì pé iṣẹ́ tá à ń ṣe gan ilẹ̀ ara tá a bá ti ṣiṣẹ́ yìí lásán ẹlẹ́ẹ̀kan oṣù at least máa ralẹ̀ máa wà òkè máa ṣe kíní. Ẹ̀bí mi ni pé mo fún láyè alákọ̀ọ́kọ́ ó ṣẹlẹ̀. Ìṣòro mi ni pé àwọn pẹ́rẹ́ǹtì mi mo ṣe fi wọ́n lẹ̀ àtàwọn ọmọ mi kò dùn mọ́ mi nú torí mọ́ mi ti jìyà lórí wa. Èmi làkọ́bí àwọn tó wọ́n bí síwájú àwọn kan ti kú. Ká ní kí n lè tọ́jú wọn ni at least máa tọ́ka sí pé nǹkan báyìí ni mo fi ṣe. Bọ̀ gbogbo ẹ̀ ó yọ lọ́hùn ìyà gbogbo mo fi wọ́n lẹ̀. By now mi ò tí mọ̀ bóyá wọ́n mọ ibi tí mo wà torí ẹni tó bá ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ ọ̀dájú ni. Èṣù ní agbára kì í ṣe láti ọkàn. Tá bá ti dé ẹnu iṣẹ́ yẹn tá bá ti ní bóyá ká ṣe báyìí àtọ́jẹ́ pé àwọn ló ń gbá front. Èmi gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara mi ò tí ì fa sìgárì láyé débi pé màá fagbó. Ọtí nǹkan máa mutí. Irú ọtí wo? Bíi bíà àjọ ń gbé wọ́n máa mú ènìyàn débi point tó máa ti pa. So ibi tí wọ́n máa sí náà ni wọ́n máa ń ti ń pa. Bẹ́ẹ̀ni àjọ ẹ̀mí ò lè gbé mi ò máa ń sún sẹ́yìn gan ni. Ìdájọ́ tó bá máa dá fún mi kó má lọ fà jù kọjọ. Ìdájọ́ tí mo lè sọ mi ò lè sọ pé báyìí torí Ọlọ́run ló ní ìdájọ́. Wọ́n ní kó tì mọ́ ilé ni kó tì mọ́ ilé. Ok ṣé àtìmọ́lé yẹn ṣó dọ́gba pẹ̀lú ohun tó ṣe? Tá bá wò ó síra gẹ́gẹ́ bí mo ṣe ń sọ Ọlọ́run ló rínú èèyàn ò rínú. Òótọ́ náà mo tẹ̀lé dé point ibẹ̀ but èmi fúnra mi mo ń dájọ́ ara mi sínú ara mi láti ìgbà ẹ̀ náà. Pẹ̀lú ẹ̀ náà mo ń dájọ́ fúnra ara mi pé mo ti ṣìṣe èrè ẹ̀ ni mò ń jẹ. So ìmọ̀ràn wo ló ní fún àwọn míì tí wọ́n sì ń lọ́wọ́ ní irú ìwà yìí ká jínigbé ká pààyàn ká gbowó ká. Everybody má try ẹ̀. Kéèyàn má try ẹ̀ kò sí èrè kankan bẹ́ẹ̀ torí èmi fúnra mi kò ń ṣe pé iṣẹ́ tí mo mú ní iṣẹ́ bọ́ ìwọ̀nba tí wọ́n tì mí tí mo fọwọ́ sí yẹn lásán mo mọ̀ nǹkan tí mò ń pass through àánú Ọlọ́run ni mò ń dúró dè. So torí àwọn kan wọ́n mú ní mú pé normal thing àti ilẹ̀ mi kó tó di pé ọwọ́ bá mo ṣe ń sọ̀rọ̀ yìí Ọlọ́run ló mọ̀nú. Mo ti fẹ̀kọ̀ tí mo ti fẹ̀kọ̀ sí criticize irú àwọn kan bẹ́ẹ̀ pé nǹkan tí ò dáa téèyàn bá ti mọ̀ pé nǹkan tí ò dáa but àwọn kan wà wọn ò ń ronú padà sẹ́yìn pé nǹkan yìí ò dáa.